Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Ní kábíyèsí bá ní wọ́n ní àwọn láfúgìdì wá. Wọ́n ní àwọn láfúgìdì wá bá kábíyèsí ní ọ̀sán yìí tó wá bẹ̀bẹ̀ láti ìjọ́ yìí ó ti ń lọ bí 2 weeks tí wọ́n fi ti ẹ̀gbọ́n Ashley mọ́lé. Tó sọ pé wọ́n EFCC wá pẹ̀lú òun fẹ́ wá mú Naomi. Torí Naomi àti ẹ̀gbọ́n ẹ̀ jà, àbábúrò ẹ̀ jà ní ààfin. Ó fẹ́ gbèjà ẹ̀gbọ́n ẹ̀, àbábúrò ẹ̀. Lẹ́lẹ́kejì ni àkọ́kọ́ ló ti wọ jáde nínú mọ́tò tí kábíyèsí fi mú ẹ̀dọ̀ rẹ̀. Ìyẹn dá ìdá kó tó wá mọ́ ọlọ́pàá wá. Ẹlẹ́ẹ̀kejì tó tún jà tó ní ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ ló wá jà. Naomi dẹ̀ nà blue black at the end of the day. Ó wá sọ fún pé ó wá lọ sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé Naomi ló bá àwọn jà tó ń fi dèrò hospital. Nígbà yẹn tẹ́ bá gbàgbé a ṣe iṣẹ́ yẹn tó wá lọ mọ́ ọlọ́pàá ló máa mú Naomi pé Naomi ò jẹ́ kí àbúrò òun kó fọ́kọ ẹ̀ gbádùn torí Naomi ni husband snatcher. Àmọ́ ẹni tó ń jẹ́ husband snatcher ní Ashley àti Naomi tẹ́gbẹ́ ó wá lọ mú DSS wá pé kó wá mú Naomi ní palace. Sọ́gbà tó dẹ̀ dé palace tó fẹ́ mú Naomi ní Naomi wá pé kábíyèsí ò wá sínú pé bẹ́ẹ̀ pé ṣe rí. Ẹ̀gbọ́n Ashley ọkùnrin wá lọ mú ọlọ́pàá wá. Kábíyèsí ní ẹ̀gbọ́n Ashley again pé òun ń bọ̀ pé káwọn ọlọ́pàá ní kán gbé fóònù fáwọn ọlọ́pàá àwọn DSS páwọn ò ní pẹ́ dé pé òun ń bọ̀. Adédọ̀dé kò pẹ́ ní kábíyèsí dé o. Kábíyèsí láti máa sọ pé kí ló ṣe ló bá ṣàlàyé ó ní tó bá bí ẹnìkan rere nínú yín kẹ́ mú ìyàwó òun kúrò náà kìíní. Òun ò sí nílé ẹ̀dẹ̀ gbójúgbóyà wọ́n mọ̀ pé ààfin ọba lẹ́ ń bọ̀. Ààfin òun ẹ̀ wá sọ pé fáwọn ìyàwó òun pé kí lẹ jẹ yó kíákíá náà wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ kábíyèsí. At the end of the day pé ìwọ tó gbójúgbóyà ìtò ṣe ń jọyàn ta fojú fò èní òtúndé oní kinní kan ṣẹlẹ̀ dẹ̀ papọ̀ láti 2 weeks tí kọ́lé fi àárẹ̀ sí ẹ̀ ti gbà ẹ má tẹ́ bá gbàgbé àti ṣiṣẹ́ yẹn kọjá sọ́gbà tí táyékéyè sì ti mọ́lé láti 2 weeks yẹn so gbọ́n ṣe bẹ̀bẹ̀ wọn láwọn ò gbà sọ́gbà tó wáyá ní Ashley wọ́n bẹ kábíyèsí lóhùn ò gbà ó ní òun máa fi tóun bá fi ọmọ yẹn tóun bá rán lẹ́wọ̀n pé díẹ̀ ló máa kú á ò di ọmọ yẹn ó gbójúgbóyè wá sáàfin wá ló fẹ́ ọmọ ìyàwó sáà ní husband snatcher láàrin àbúrò ẹ̀ àti Naomi obìnrin méjì ń jà ìwọ fẹ́ gbèjà pé ó máa rán ẹ lọ sẹ́wọ̀n if care is not taken so ó ṣe ní kọ́ lọ tì mọ́lẹ̀ kábíyèsí that's 2 weeks at the end of the day nǹkan tó wá pọ̀ bámbá rẹ̀ tó wá ṣẹlẹ̀ tó wá mọ́rọ̀ yìí wá láti ìgbà yẹn tó ti tì mọ́lẹ̀ ni wọ́n ní Naomi wá lọ sùn kábíyèsí ní kóòtù pé ó ti ẹ̀gbọ́n òun mọ́lẹ̀ láti 2 weeks ṣẹ̀wọ̀n ipá Ashley yẹn máa kọjá àyè kò mọ wọn rẹ̀ so bó ṣe wá ọlọ́pàá ṣe wá sọ fún kábíyèsí pé wọ́n ní kó wá sí kóòtù lọ́la kìíní kan pé Ashley sùn ẹ̀ sí kóòtù bí inú ṣe bí kábíyèsí nìyẹn ló bá sọ fún àwọn ọlọ́pàá pé láàárọ̀ ọ̀la wọ́n gbé lọ sí Kirikiri pé òun á mẹ́sọ̀ pé òun á rán ẹ̀gbọ́n Ashley yẹn lẹ́wọ̀n bọ́n ṣe báwọn láfúgìdì wọ́n ṣe wá wádé ìnìtàn wá bẹ kábíyèsí ìbọn sọ pé wọ́n fẹ́ bá kábíyèsí ìfà nǹkankan hàn wọ́n pé ajóní lọ́lẹ̀ jùyàn náà pé kí kábíyèsí jọ kábíyèsí ló wọ́n máa fà ó tóun bá rán ẹ̀gbọ́n Ashley yẹn lẹ́wọ̀n pé díẹ̀ ló máa kú bọ́n ṣe wá bẹ kábíyèsí lé ní wọ́n bẹ̀ ọ́ pẹ̀lú ọmọ ọkùnrin yẹn náà ìyẹn ìtàn tìmọ́lé láti jọ àṣàwọn ó ṣàníyàn wá bá pẹ̀lú gbogbo wọn ṣàwá sọ ààfin lè ní wá bẹ kábíyèsí pé kábíyèsí jọ kó dáríjì kábíyèsí ní òun dáríjì àníṣe ni Ashley lọ sún òun sí court bí pé òun á ṣe mẹ́wàá fún ẹ̀rú wá bá wọn pé wọ́n mọ̀ pé kábíyèsí jù wọn lọ
So bó ṣe wá bẹ̀bẹ̀ yẹn, òun ò fẹ́ lọ sí Kirikiri torí kábíyèsí á gbé lọ Kirikiri lọ́la yìí. So nígbà tó wá bẹ̀bẹ̀ ṣá, ìyẹn náà wá kúrò bẹ̀. So bí Ashley ṣe wá ní òun àti kábíyèsí ṣá ní ṣe gbọ́n mi sí omi ọ̀tún. Kábíyèsí lòun máa ṣe ṣége àti Ashley àti ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n máa ní kìí ṣe kékeré. So kábíyèsí ní tí ìyàwó òun Naomi òun ò ṣe bó ṣe ń pe ìyàwó òun postman snatcher yẹn kó òun máa jẹ́wọ́ fún Ashley pé òun gangan ló snatch ọkọ ìyàwó òun kì í ṣe ìyàwó òun. Bẹ́ẹ̀ nìkan ló máa kọ́ gbogbo àwọn tó kù lọ́gbọ́n. Bàbá ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Wọ́n bẹ̀bẹ̀ gan-an. Wọ́n ní at the end of the day. So kábíyèsí ní tó bá di ọ̀la pé kó lọ report on a station. Torí kéèsì ẹ̀ yìí wà nínú fáìlì. Wọ́n ò tí ì discharge ẹ̀. So kábíyèsí lè ní ìwọ Ashley tó lọ fi òun sínú station tó lọ sú òun. Pé òun òpó under kínní ni o. Under probation ni ẹ̀gbọ́n ẹ̀ yìí wà pé ṣùgbọ́n tó bá provoke òun jù pé ẹ̀gbọ́n ẹ̀ kó máa rán lẹ́sẹ̀ wọn. Tó máa ro ẹjọ́ burúkú mọ́ lẹ́sẹ̀. Ó ná obìnrin. Time tó fi ná Naomi tó wọ bọ́lẹ̀ nù mọ́tò wọ́n ló yí mọ́lẹ̀ nígbà yẹn tẹ́ bá gbàgbé. Wọ́n ló lù gan. Ìyẹn náà wọ́n sọ. Wọ́n fi sọ pé Gbénró Gbénró lọ nà. Tọ́rọ̀ yẹn fẹ́ di ọ̀rọ̀ ìjà gbòòrò. Ó ná Naomi tó sá lọ. Kábíyèsí orí Gbénró wá lọ. Àwọn ọ̀rẹ́ Gbénró wá mọ ibi tó ń jẹ sí. Wọ́n wá lọ mú níbi tó ń jẹ sí. Gbénró wá ka mọ́bẹ̀ wọ́n lòtẹ́ẹ̀lì kan ló sá lọ ní Èkó. Irú Gbénró ṣe lọ bá bẹ̀. Wọ́n rò pé bí àwọn àní mọ̀. Wọ́n ní Gbénró débẹ̀ báyìí. Púpọ̀ wá mọ̀ pé Gbénró ló wà ní ẹnu ọ̀nà kan lẹ́kùn. Ṣíṣílẹ̀kùn tó ṣílẹ̀kùn bá Gbénró kan wọnú ilé lọ báyìí. Wọ́n ní Gbénró wọ jáde nínú hòtẹ́ẹ̀lì. Wọ́n ló nà tó hospital sí lára. Tẹ́ bá gbàgbé wọ́n ló nà tí hospital sí lára. Láti gbà ẹ̀ kan tó wá ní kábíyèsí tó wọ́n ní kan wọ̀ wá sáàfin tó ń kìlọ̀ fún pé tó bá tún ṣe irú ẹ̀ ló tún wá lọ mú pé ó ní Naomi pé Naomi náà àbúrò òun ìyẹn Ashley pé nítorí díàfọ̀ òun lọ mú DSS wá Naomi wá sáàfin tó ní káwọn DSS mú. So ju gbogbo ẹ̀ lọ kábíyèsí ní tó bá di ọ̀la tó bá ti òun máa lọ fáìlì ẹ̀ pé wọ́n máa lọ ìsídà kan tún ṣe àbí kan wọ́n transfer lọ sí Kirikiri lọ́la. So òun náà bá wá dé ní lẹ́yìn èèyàn wa. Ìṣe kékeré nǹkan tó ń fojú Naomi rí láàfin àárín fìyẹn ti pọ̀ jù. Ashley aṣọ ní ọmọ nobody ọmọ tí ò ṣe kinní kan torí pé kì í ṣe ọmọ princess. Òun yẹn tó jẹ́ princess òun náà fi ń wọ́lẹ̀ gbogbo ìgbà tó ń tì mọ́ lẹ́nu gbogbo ìgbà tó ń kàn lábùkù gbogbo ìgbà tọ́lọ́pàá ń gbé gbogbo. Òun ṣé òun tó sọ pé òun ọmọ somebody. Naomi tó jẹ́ pé ó ń pè ní ọmọ nobody. Naomi ó ní privilege ju òun lọ. Ó ní integrity ju òun lọ. Òun kàn ń ṣe rádaràda. Ẹ̀yin èèyàn mi, ó ní kí n fi eléyìí tó yín létí jà bó ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́kẹ́ bá mi fi tó kù sí kẹ́sì tó kù sí comment section. Ẹ ṣé gan. Láyọ̀. Bye.